Olódùmarè ọba ọ̀run bàrẹ̀, ọba lánàá, ọba lénìí, ọba títí ayé, àìnípẹ̀kun. Lénìí a bára wa sọ̀rọ̀ nípa ewu tí ń bẹ nínú kí ènìyàn máa bínú, ìdènà tí ń bẹ nínú kí ènìyàn máa ṣagídí, wàhálà tẹ́nìyàn lè bá pàdé nínú kí inú àbíjù kó sì máa bíni. Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa nínú Ogbe Yonu, ó ní àgóró inú ó ṣe nǹkan kan fún ni, sùúrù ìní bàbá wa, àgbàlagbà tó ti ní sùúrù ohun gbogbo ló ní. Adífá fórí inú o abù fún tòde, wọ́n ní kọ́ká kí mọ̀lẹ́ kọjáre ẹbọ ni kó mú ṣe. Orí inú tá ń sọ̀rọ̀ yìí tọ́jú orí inú tèmi àtiwọ́. Ǹjẹ́ o mọ̀ pé bó ṣe lórí inú ló tún lórí òde? Kí n tó tẹ̀síwájú, kí n tó sọ̀rọ̀ jìnnà, dákun gbogbo ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí nílé, kí lohun tí ò lè fira wọn lẹ̀ láyé? Sọ́kọ ni ò lè fayálẹ̀, sọ́mọ ni ò lè fi bàbá lẹ̀, ǹjẹ́ ọ̀rẹ́ ni ò lè fi ọ̀rẹ́ ẹ̀ lẹ̀? Bí làlúrí bá dé tàbí tó pin bá dé bá ní àjò, ṣé olóyè ìlú ṣé ò lè fọba lẹ̀? Kò sí tí ò lè fi nílẹ̀ o. Aya afọkọ́lẹ̀, ọmọ fi bàbá lẹ̀, ọmọ tó ní bàbá tó ní ìyá náà padà dọmọ òrukàn jọ́ kan. Ọ̀rúnmìlà ni má bínú kínú kọ́ mọ́ bá ṣe wùwàkíwà, kẹ́rù ẹni bí ọmọ bá ṣe jẹ̀bi kẹ́bi. Wọ́n ń bá ọ sọ olóòní gbọ́ olóòní gbà, ìbínú léwọ kúrò nílé ọkọ nínú torí inú àbíjù. Ìwọ tí ẹ lọ́rẹ̀ẹ́ ọ lẹ́nìkan kà á fọ̀rọ̀ lọ torí pé ò lè bá yàn rìn, ọwọ́ á ti rí gẹ́gẹ́ bí ẹni pé ayé ní sí ọ, ayé ò sí ọ o, ìwà rẹ ẹni kó o tó ṣe. Ọ̀rúnmìlà ń jẹ́ kó yé wa pé àgóró inú ká máa bínú fùfù, ká bínú bí ìgbà tó jẹ́ pé a ó sọ òkè dilẹ̀, kò sí nǹkan tá a gbàbọ̀ níbẹ̀, kò sí nǹkan tá a fẹ́ rí níbẹ̀, ká bínú mọ níwọ̀n. Ṣé bọ́rọ̀ àgbà ló tiẹ̀ wà tún sọ pé ọmọ àlè èèyàn ló máa rínú tí ò ní bí, ọmọ àlè ènìyàn ńlá sì tún bẹ́ẹ̀ tí ò ní gbà. Ọwọ́ á bínú títí débi pé gbogbo bí wọ́n ṣe ń bọ́ sọ, nítorí sọ ni pé láyé fáàbàdà, ó ti fi bàbá rẹ̀ búra, ó ti fi ìyá rẹ̀ búra. Ìjọ mọ̀ pé gbogbo ènìyàn tí bá ti ń ládìí ọkàn láyé bí ìgbà tó jẹ́ pé ń tanra rẹ̀ nínú ìwúre ni. Kéèyàn ní àdìí ọkàn ń bẹnu tí kì í jẹ́ kí ìwúre ènìyàn kó ṣẹ, kì í jẹ́ kéèyàn ó tètè débi tí ń dé. Kódà béèyàn bá ṣètò ìrìn àjò pé à ń ṣiṣẹ́ ni, à ń gbìyànjú ni, tàbí à ń wúre ni, èèyàn ò lè tètè rí èsì. Àgóró inú ó ṣe nǹkan kan fún ni. Ogbe Yonu ìnífà ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Sùúrù ìní bàbá wa, àgbàlagbà tó ti ní sùúrù ohun gbogbo ló ní. Adífá fórí inú o abù fún tòde, wọ́n ní kọ́ká kí mọ̀lẹ́ ó jàre ẹbọ ni kó mú ṣe. Orí inú rúbọ, orí inú pẹ̀lú ìrìn àjò ẹ̀dá ó dàbí ìgbà tí igi bá dúró tó wá légbò. Ṣé bó ti légbò tá a mọ̀ sí root àbí? Egbò kan wá máa ń bẹ nídìí igi tí wọ́n ń pè ní tap root. Ìyẹn kàn tí ó lọ sísàlẹ̀ dò, ẹ̀kàn tí ó lọ sísàlẹ̀ yìí béèyàn bá ráyè dédìí ẹ̀ tó bá gé ẹnu rẹ̀ lásán, bó tilẹ̀ kí igi ó tó igi yẹn ó kú. Ṣùgbọ́n gbogbo tí ń jẹ́ ẹ̀kàn tó bá yí igi ká, bá a bá fàdà gé yípo igi, bá a bá tí ì rí èyí tó lọ sísàlẹ̀ dò ká lọ rí gé, kò sí ní tó máa ṣe igi. Ṣé ẹ rántí pé àwọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ń bẹ lára igi ni ò jẹ́ kí òòrùn ó pagi? Adáfọ́lùdùmarè agọ̀tún ọba tayé mọ́tù, èyí tí ọ̀ràn ni sí gbogbo abẹ̀mí ayé pátá tí ó ní kí wọ́n á bóun pìsà ọdún. Àlàyé ń bọ̀ lórí ìyẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ lórí àgóró inú tá à ń bá bọ̀. Ká bínú mọ níwọ̀n, ká bínú mọ níwọ̀n, ká ṣagídí mọ níwọ̀n, ká hùwà páǹlé mọ níwọ̀n. Mo wá ń jẹ́ kó yí ọ lónìí pé kò sí nǹkan tí ò lè fi ìyàn lẹ̀ láyé. Mo mọ̀ pé tí ọmọ abẹnú ọkàn rẹ ni pé òjìji ẹni ò lè fi nílẹ̀, pé ṣé sádò rẹ só lè fi ọ́ lẹ̀, sójìji ènìyàn lè fi yàn lẹ̀. Òjìji ènìyàn máa fi yàn lẹ̀. Ìwọ bọ́ sínú ilé, tilẹ̀kùn kó ti fèrèsé, kó wá pa iná, kó wò bá ó yá ọba tó ń rójìji rẹ̀. Níbo lòjìji rẹ̀ wà nígbà náà? Òjìji ẹni a máa fi nílẹ̀. Ṣùgbọ́n orí inú, orí ẹni kò síbi tí ó fi nílẹ̀ lọ o. Ọjọ́ torí ẹni bá ti fi nílẹ̀, ẹni ti dòkú. Ó túmọ̀ sí pé ẹ̀mí ti kúrò lára, ó ti wà nípò òkú. Apá ènìyàn lè fi hàn lẹ̀, làlúrí tàbí ìjàmbá lè dé bá pa tí wọ́n sọ pé wọ́n gé ni, wọ́n lè gé ẹsẹ̀ ènìyàn.
kò sí operation tí wọn ò lè ṣe fún gbogbo ẹ̀yà ara èèyàn, kódà wọn lè yọ ojú ènìyàn tójú ènìyàn ó fìyàn lẹ̀ téèyàn ó sì máa tún ṣe ilé ayé. Ṣùgbọ́n mò ń jẹ́ kó yí ẹ lẹ́ni pé ohun tí ò lè fi ọ́ lẹ̀ orí inú rẹ ni. Lọ́jọ́ tẹ́lẹ̀dẹ́ ni tó bá fi lè kú ò tó padà lẹ́yìn ẹni kò sí ti ń jára mọ́. Àwọn onílù àti ẹ̀mọ́ ìlú kan ọmọ gbọ́ kí ló tún kù tí ó ṣe, èmi ló tún kù tí ó ṣe, ẹni tá a bẹ́ lórí tí ń jẹnu wújẹ, kí ló tún kù tí ó ṣe. Nígbà tí a bá bẹ̀yàn lórí torí yẹn wá tó ń jẹnu wújẹ́wújẹ́, kí ló tún fẹ́ ṣe? Ṣé ó tún lè padà sí ibi ọ̀rùn tí wọ́n ti gé orí yẹn kú ńbẹ̀ mọ́? Bínú mọ níwọ̀n, ṣagídí mọ níwọ̀n, ìwà ìbàjẹ́ mọ níwọ̀n. Bọ́ ọ bá dinú tó o bá bí ẹ̀ṣẹ̀ kọ́, ṣùgbọ́n tí wọ́n bá bì ọ́ mọ̀ pé ó ti tán náà nìyẹn. Bọ́ ọ bá wá lẹ́ni tí wà àti ẹ̀tẹ́jọ́ ní gbólóhùn aṣọ lẹ́ni lọ pè é, bá sọ̀rọ̀, má bínú mọ́, má hùwà pàǹlẹ́ mọ́, má ṣagídí mọ́, káyé ó lè bá a ṣe rí ọ gẹ́gẹ́ bí ẹni yìí ọmọlúwàbí ní àwùjọ. Orúkọ mi ò yí padà, Ifangelist Adeifa Iwalesin. Á tù á bà fún wa o láṣẹ Èdùmàrè. Ire o, kò ní bàjẹ́.